sin àwa náà mọ̀rú àwọn ọ̀rọ̀ tá máa gbọ́ kódò yìí wọn ó dín tí a fẹ́ máa lépa ara wa kí ó ní bò dá èmi ní ọ̀dá ó ní wọ́n lọ èmi ní wọ́n má lọ òun ló fi ṣe pàtàkì ká yanjú ẹ̀ nírú fọ́rọ̀mù báyìí kọ́lọ̀ mọ́sà fún wa yanjú. Àkọ́kọ́ wọ́n ń pe kíní kan nú kéwú nínú Sharia wọ́n á pè ní tahriru mahallin niza tahriru mahallin niza ẹ má bínú èbó ní fi sọ kọba yé àwọn ilé ìbò ọgbọ̀ yìí wọ́n á ní what is the bone of contention ẹ̀yà àfá àti gbọ́ tahriru mahallin niza yàbí àwọn ilé ìbò náà ti gbọ́ the bone of contention kí ni prof ìmọ̀gẹ́ gbọ́ Yorùbá tó wáyé professor of surgery sẹ́rí pé ọlọ́run kẹwàá ńlẹ̀ Yorùbá professor of surgery of international repute òun ni professor Musa àmọ́ gbogbo ògbà ni wọ́n máa ìmọ̀ dùn mọ́ wọn kí ẹ máa kì wọ́n máa fa mo bẹ́ mọ́mọ́ mọ́mọ́ wọ́n ní kí ni dí ọ̀rọ̀ gan-an sẹ́rí àìmọ̀ dí ọ̀rọ̀ gan-an ọfà ìjà tá ń jà lórí lọ́dìbò mọ́dìbò ìbódá ìbọ̀ọ̀dá àwọn nǹkan méjì kan bẹ democracy and election ẹ má bínú a lè má mọ Yorùbá yìí o àmọ́ àwọn náà ti mọ democracy ìjọba àwa ara wa ọwà election lọ́dìbò ǹjẹ́ dandan ni tí ń bá ti wí ń pa democracy náà ni kí n wí ń pa election àbí mo lè wí nǹkan kan ń pa democracy tí ń wí nǹkan tí ó yàtọ̀ díẹ̀ sí yíhun bọ́ bá dọ̀rọ̀ kíni tí ń dájà lẹ́lẹ̀ Yorùbá nù ìjà yóò sì sí máa ń lẹ̀ Haúsá kí n tún sọ lẹ́ẹ̀kan sí àwọn ti gbọ́ yé pẹ́ àwọn bàbá gún mi ti ṣiṣẹ́ débẹ̀ àwa náà ló kù ọ̀pọ̀lọpọ̀ ó ní democracy tó yẹ pé kúfúrú ni kúfúrú system èmi náà partially mo agree pẹ̀lú yín and I will come to that kí ni position Sharia ń pa democracy àmọ́ kò necessarily mean ni pé béèyàn bá ti ní democracy ọ̀dá ọ gbọ́dọ̀ sọ pé kó jáde kó dìbò náà ò ṣe kíni ọ̀dá kí ni ìdí tí mo fi wí bẹ́ẹ̀ ní dàpọ̀ di méjì kágbéǹbí ó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn oní democracy ìlú tí wọ́n ti bẹ̀rẹ̀ democracy láyé òun ni Al-Yunan ìlú tí wọ́n ń pè ní Greece lónìí àwọn ni wọ́n tajà democracy fún gbogbo ayé nínú ìtàn ìtàn tí ó ṣe wádìí ni pé democracy tí wọ́n practice ní Greece kò ní election nù democracy tí wọ́n ṣiṣẹ́ níbi ó ti wá kò ní kíni kò ní bònú bóò làwọn ṣe democracy wọ́n gbà ní ń gbé pẹ̀lú kékeré náà ni wọ́n gbà wọn a fẹ́ gbẹ́ bọ́ọ̀hólù sí mọ́sálásí wa yìí a kẹ̀kí kan bọ́ọ̀hólù àti ìkún mọ́sálásí lọ́dà èwo láwà ṣe ń bẹ́ ọ̀yà bàbá ṣe tán o gbogbo wọ́n pàdé ní mọ́sálásí o lápèjúwe ta ló fara mọ́ kànga ta ló fara mọ́ pé ọ̀dà ni ó kù wọ́n sì take decision bẹ́ẹ̀ náà in táwọn gbà pé ń jẹ́ kí ni democracy àwọn tó bá pọ̀ jù ọba ikú àwọn tó láwọn fẹ́ kànga lọ́pọ̀ ẹ̀gbọ́ ẹ̀yin tẹ́ ní ọ̀dà ni a máa ṣe ti yín gbà mí kànga lọ́kàn o there was no election in the Greek democracy èyí ń já mọ̀ pé tahriru mahallin niza yìí a lè yàn lọ́tọ̀ọ̀tọ̀ position wa ń pa democracy kò necessarily mean ní pòun náà ní position wa ní lórí kíni lórí election bọ́rọ̀ bó bá délẹ̀ nísìn àwa náà mọ̀rú àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́
kọ́dọ̀ èyí wọn ó dín tí a fẹ́ mọ́ lépa ara wa kí ó ní bò dá èmi ní ọ̀dá ó ní wọn lọ